ẹ̀yin ènìyàn wa àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ orílẹ̀-èdè Mexico wọ́n ti bà yí àwọn ọ̀dọ́ jẹ́ nílẹ̀ Yorùbá o. Ọwọ́ tẹ àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ Mexico tí wọ́n ń ṣe kólòsì oògùn olóró harmful drugs fún àwọn ọmọ nípínlẹ̀ Ògùn. Ilé-iṣẹ́ laboratory wọn, the largest laboratory, hidden laboratory tí wọ́n lọ ṣe sínú deep forest nípínlẹ̀ Ògùn. Àwọn NDLEA wọ́n ti discover ẹ̀ o. Ọmọ Ìgbò àti àwọn ọmọ Mexico tí wọ́n dá ilé-iṣẹ́ kólòsì tí wọ́n ń fún àwọn ọ̀dọ́ lò tí wọ́n dá sílẹ̀ nípínlẹ̀ Ògùn. Methamphetamine lab, ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe oògùn olóró. Àwọn NDLEA wọ́n dẹ̀ recover 480 billion naira ní ọwọ́ wọn. Owó tó yẹn tí wọ́n ti rí pa ní ìdíṣẹ́ oògùn olóró, oògùn burúkú tí wọ́n fi ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ nílẹ̀ Yorùbá. Àwọn lẹ̀ ń wò yìí. And now to transnational crime, the National Drug Law Enforcement Agency has smashed a major Nigerian-Mexican methamphetamine cartel in what officials described as one of the biggest anti-drug operations in the country's history. NDLEA operatives stormed a massive clandestine meth lab hidden inside a forest in Ijebu East, Ogun State, arresting 3 Mexican meth experts and 4 Nigerian collaborators caught processing illicit drugs. Simultaneously, another tactical team arrested the alleged kingpin, Anochili Innocent, at his luxury residence in Lekki, Lagos. Follow-up raids led to 2 more arrests, bringing the total number of suspects in custody to 10. NDLEA Chairman Brigadier General Mohammed Buba Marwa says over 2.4 tons of methamphetamine and precursor chemicals valued at about 480 billion naira were recovered. Mr. Marwa warned local and international drug cartels that Nigeria is now a hostile environment for their criminal operations. Ẹ̀yin ènìyàn wa, ọwọ́ bà àwọn Mexican mẹ́ta, àwọn ọmọ orílẹ̀-èdè Mexico mẹ́ta tí wọ́n ń ṣe oògùn olóró nípínlẹ̀ Ogun State. Ẹ̀yin ènìyàn wa, àṣírí wọn tú o. Àṣírí àwọn tó ń ṣe oògùn olóró fún àwọn ọ̀dọ́ lò ní ilẹ̀ Yorùbá, àṣírí wọn ti tú o. Jesus Lopez tó jẹ́ ọ̀gá wọn, ọmọ Mexico, ọwọ́ tẹ àwọn Mexican mẹ́ta tí wọ́n dá ilé-iṣẹ́ oògùn olóró kalẹ̀ nípínlẹ̀ Ògùn. Meth laboratory òun lẹ̀ ń wò yẹn. Gbogbo kolos, àwọn oògùn olóró, egbòogi olóró, gbogbo ẹ̀ táwọn máa ń lò tí orí wọn ń dàrú, tí ọpọlọ wọn ò pé mọ́. Ṣé ẹ rí wá rí wípé oríṣiríṣi ìṣòro báyìí ló ń dojúkọ ìran Yorùbá. Wọ́n ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́. Wọ́n ń lo egbòogi olóró fún wọn. Àwọn ọmọ orílẹ̀-èdè Mexico mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn àjọ NDLEA ni wọ́n lọ discover largest laboratory tí wọ́n ti ń ṣe egbòogi olóró, tí wọ́n ti ń ṣe àwọn harmful drugs tó jẹ́ wípé ó ń ba ayé àwọn ọmọ jẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ẹ máa wo fídíò yẹn o, fídíò yẹn lẹ̀ ń wò yẹn o, bí wọ́n ṣe mú wọn. Ilé iṣẹ́ yẹn lẹ̀ ń wò yẹn tí wọ́n ti ń ṣe oògùn yẹn. Báwo ni wọ́n ṣe dá ilé iṣẹ́ yẹn sílẹ̀ síbẹ̀? Ta ló fún wọn ní ilẹ̀ ibẹ̀ yẹn? Àwọn nǹkan tí wọ́n fi ń ṣe oògùn yẹn, ṣebí wọ́n kó wọlé ni? Báwo ló ṣe wọlé sínú Nàìjíríà? Ṣé wọn orí omi ni wọ́n gbé gbà ni? Tàbí ọkọ̀ òfurufú ni wọ́n fi kó wá wọlé? Kì í ṣàṣẹnu Nàìjíríà ni wọ́n ti kó gbogbo àwọn èròjà tí wọ́n ń lò yẹn. Àwọn ọmọ Mexico, ṣebí wọ́n import ẹ̀ wá wọlé ni? Ìgbà tí wọ́n dé pápákọ̀ òfurufú, kí ló dé tí àwọn immigration tí wọ́n ò sí ńbẹ̀ láti yẹ̀ wò? Àwọn custom náà lẹ́nu bodè bó jẹ́ bẹ̀ náà ni wọ́n gbé gbà, ṣé wọn ò rí ni? Bó jẹ́ orí omi náà ni wọ́n gbé gbà, àwọn tó ń dúró sórí omi ṣé wọn ò rí ni? Ṣé ẹ ti wá rí?
wípé àpájọwọ́pọ̀ gbogbo wọn ni wọ́n ń ṣiṣẹ́ láabi láti fi ba inú ìlú jẹ́, láti fi ba ayé àwọn ọ̀dọ́ jẹ́. Ṣé rí fídíò yẹn wọn ò fi ohùn sí, ẹ kàn máa bá wa wò ni. Ṣùgbọ́n bí wọ́n ṣe mú wọn lẹ̀ ń wò yẹn, sáǹdì ni wọ́n kàn fi sí pé bí àwọn ṣe arrest wọn. Ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fún wọn nílẹ̀. Dàpọ̀ Abíọ́dún wọn ò lè dárú iléeṣẹ́ egbòogi olóró yìí, oògùn olóró tó ń ṣe àkóbá fún àwọn ọ̀dọ́, wọn ò lè dá kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn kí Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ gọ́vnà kó lóun ò mọ̀ sí, tàbí ọba tó jẹ ọba lórí ilẹ̀ tí wọ́n ń lò yìí ṣé ọba ò mọ̀ sí. Wọ́n ní àwọn ọmọ Ìgbò, wọ́n mú àwọn ọmọ Ìgbò pẹ̀lú wọn o, àwọn ọmọ Ìgbò àwọn lẹ́wọ̀ yẹn méjì yẹn wọ́n mú wọn pẹ̀lú wọn. So àwọn ọmọ Ìgbò pẹ̀lú àwọn ọmọ Mexico wọ́n wá ń ṣe oògùn burúkú fún àwọn ọmọ ní ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ ń kó lọ́ńtà, àbí wọn kì í kó lọ́ńtà nínú ìgboro àbí inú oko tí wọ́n ti ń ṣe èyí ni wọ́n ti ń rà. Ṣẹ̀rí ayé lóde. Àṣírí wọ́n ní air pollution ó kó sí àwọn ọmọ nímú. Gbogbo ọ̀sẹ̀ tó kọjá àwọn òbí ń dààmú. Ṣé rántí fọ́nrán yìí? Àwọn òbí ń dààmú gidi ní Anglican Girls School tó wà ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá àwọn òbí ń sá kiri. Wọ́n ní afẹ́fẹ́ kọ̀ọ̀kan ń fẹ́ sí wọn nímú, àwọn ọmọ kan ń fẹ́ǹtì, àwọn ọmọ ń ṣubú, wọ́n ń lulẹ̀. Wọ́n ní wọn ọmọ tó ti fẹ́ wá. Ní ìgbà tí wọ́n gbé adúrú laboratory, wọ́n náà ní the biggest laboratory tí wọ́n ti ń ṣe irú oògùn burúkú yìí tí àwọn NDLEA tó náà wọ́n ṣẹ̀ṣẹ̀ discover. Wọ́n ní kò tíì sí eléyìí táwọn ti mú rí ní gbogbo ìlú Nàìjíríà tó tóbi tó eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí ní ìpínlẹ̀ Ògùn yìí. Wọ́n ní wọ́n recover 480 bílíọ̀nù lọ́wọ́ àwọn ọmọ Mexico yìí. 480 billion naira ni wọ́n ní àwọn recover lọ́wọ́ wọn. Ṣé rí nǹkan tá à ń sọ? Àwọn ọmọ tẹ bá rí ọmọ mi báyìí tó bá gbàǹgbàjú kí wọ́n da omi bò kò jí sáyé pẹ̀lú oríṣiríṣi àwọn oògùn burúkú. Ẹ dẹ̀ mọ̀ pé Mexico ní ibẹ̀ ni drug lord wà. Wọ́n wá lọ kó wọn wá kó máa wá ṣe oògùn burúkú fún àwọn ọmọ ọ̀dọ́ lò. Ẹ dẹ̀ wá sọ wípé àwọn adarí wọ̀nyí àwọn ni wọ́n fẹ́ tú ìlú ṣe. Ọ̀gá pátápátá general overseer àwọn gan wọ́n máa mọ̀ sí àwọn drug lord wọ́n máa mọ̀ sí. Báwo ni irú ilé iṣẹ́ yẹn ṣe wà ń bẹ̀ tí gọ́vnà ò ní mọ̀? Ẹ̀yin ènìyàn wa, ṣe rí pé wọ́n ti ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ìròyìn ẹlẹ́ ń wò yẹn, ẹ bá wa gbójú sókè kẹ́ máa wò ó. Òun lẹ̀ ń wò yẹn. Bí ìròyìn yẹn ṣe jáde, a nílò láti ṣe àlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo orúkọ oògùn yẹn lẹ̀ ń wò yẹn. Ẹ̀yin fúnra yín ẹ Google ẹ̀ kẹ́ ẹ fi mọ irú oògùn tó jẹ́. Oògùn yẹn lẹ̀ ń wò yẹn. Òun lẹ̀ ń wò yẹn o. Wọ́n ní 3 Mexican nationals and several cartel-linked operations were arrested after an NDLEA raid on a massive methamphetamine laboratory hidden in a forest in Ogun State. Meth value at over 480 billion naira was recovered. It is reportedly the largest meth lab ever uncovered in Nigeria. Ṣé wọ́n náà ló tóbi jù ní irú laboratory tí wọ́n ti ń pamọ́, tí wọ́n ń dá sílẹ̀ ní lábẹ́lé, tí wọ́n ti ń ṣe àwọn oògùn burúkú wọ̀nyí fún ará ìlú lò. Àwọn ọmọ Ìgbò pẹ̀lú wọn ni wọ́n pawọ́pọ̀ o. Kò sọ́mọ Yorùbá kan tó ń ṣe fake drugs o. Àwọn ọmọ Ìgbò ni. So àwọn ọmọ Ìgbò àtàwọn ọmọ Mexico báyìí wọ́n pawọ́pọ̀, wọ́n ń ṣe oògùn burúkú fún wọn jẹ nílẹ̀ Yorùbá. Ṣé ti rí? Ṣé rí nǹkan tí wọ́n ń ṣe? Àṣírí wọn ló tú yìí o. Ta ló ti mọ oríṣiríṣi ilé iṣẹ́ míì náà tí wọ́n ti dá kalẹ̀ báyìí nínú igbó
ìyẹn túmọ̀ sí wípé NAFDAC number wọn ò fọwọ́ wọn ò gbàṣẹ lọ́wọ́ NAFDAC. NDLEA àwọn náà ò fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì o wípé ẹ lè máa ṣe oògùn nínú ìlú wa o, wọ́n wá lọ dá kalẹ̀ sínú igbó kìjikìji fọ́rẹ́sì ibẹ̀ nìyẹn. tẹ́ ẹ bá rí bó ṣe tó, àwọn fẹ́ǹsì ẹ̀lẹ́ ń wò yẹn, ẹ mọye owó tí wọ́n á kọ́run kalẹ̀ síbẹ̀ yẹn gan, gbogbo àwọn irinṣẹ́ wọ̀nyẹn ẹ mọye owó ìlú tó yẹ kán fi tú ọ̀nà ṣe. ìpínlẹ̀ Ògùn ni ọ̀nà ti bàjẹ́ jù ní gbogbo Nàìjíríà, wọn ò rí ọ̀nà túnṣe o, kò sóúnjẹ nínú fún ará ìlú o. ilẹ̀ tí wọ́n dẹ̀ lọ jòkó sí yẹn, àwọn àgbẹ̀ tó wà ń bẹ̀ wọ́n lọ́ọ́ ló mọ̀kàn tó ti ṣe fún wọn, wọ́n á kọ́kọ́ yanjú wọn kúrò. oko kòkó oko bì wọ́n á parẹ́. ọba tó wà ní ìlú yẹn a máa wá tan ará ìlú, wọ́n á ní wọ́n gbé iléeṣẹ́ ńlá kan wá síbẹ̀ ni. gbogbo àwọn tó ní ilẹ̀ yẹn wọ́n á mú wọn kúrò, wọ́n á yanjú wọn. ọba á máa sọ fún ará ìlú wípé àwọn fẹ́ lo bẹ̀ fún iléeṣẹ́ ni, wọ́n fẹ́ máa ṣe iléeṣẹ́ kan bẹ́ẹ̀, àwọn ọmọ yín náà ló máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìgbà tí wọ́n máa dá iléeṣẹ́ burúkú wọn kalẹ̀ báyìí, àwọn ọmọ Mexico àti ọmọ Igbo àwọn ni wọ́n ń ṣe oògùn jáde níbẹ̀, harmful drugs tí àwọn ọmọ ń lò tí wọ́n ń datọ́ lẹ́nu, tí àwọn ọmọ ń lò tí orí wọn ò pé mọ́, tí àwọn ọmọ ń lò tí wọ́n ń tàkìtì. tẹ bá rí ọmọ mi, ẹ lọ sí Mushin, ẹ lọ sí Òṣòdì, ẹ lọ sójú Ẹlẹ́gbà, ẹ lọ kákàkiri, ẹ lọ Ṣàngó Ọ̀tà, kẹ́ wo ìgbésí ayé tí àwọn ọmọ ń gbé. ẹ lọ sí ìpínlẹ̀ Ògùn, gbogbo inú ìlú pátá ọpọlọ àwọn ọmọ ọ̀dọ́ ò ṣiṣẹ́ mọ́. àwọn ọmọ ilé ìwé gan tó yẹ pé tí wọn ò bá ti gbé egbòogi olóró yẹn sára, wọn ò gbọ́ nǹkan táyé ń sọ mọ́. ọmọ mi gan wà nílé ìwé tó yẹ pé gbogbo owó tí òbí fún owó oògùn ló fi rà. oògùn burúkú wọ̀nyí ni wọ́n fi rà tí wọ́n ń gbé lura. eléyìí tó yẹ pé tó bá ń gbé wọlé gan, ìjọba àwọn kọ́sítọ́ọ̀mù ó yẹ kí wọ́n gbà á lẹ̀ kí wọ́n máa dànù ni, ṣùgbọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé ilé iṣẹ́ wá sínú Nàìjíríà. ẹ má dẹ̀ gbàgbé wípé bàbá yín tó wà lókè àwọn náà ní kéèsì oògùn sí Amẹ́ríkà o, ṣùgbọ́n wọ́n tẹ̀ tí wá gbé wá wọlé, wọ́n ti wá gbé wá wọlé báyìí sínú Nàìjíríà tí wọ́n ń ṣe é. Yorùbá jẹ́ ká jí lójú oorun wa, Yorùbá jí má sùn. kéèsì bàbá yín wà ń bẹ̀ l'Amẹ́ríkà níbi tí wọ́n ti kó fáìlì wọn jáde fún ti egbòogi olóró, drug lord. Mexico number 1 ni wọ́n jẹ́ ní gbogbo àgbáyé fún drug lord, lẹ́yìn Venezuela. ṣáàpọ̀ ni wọ́n torí gbé president Maduro ní Venezuela tí Amẹ́ríkà gbé lọ, ó wà lẹ́wọ̀n bẹ́ẹ̀. so irú ilé iṣẹ́ yẹn ni wọ́n ti wá dá kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn state. ẹ̀dẹ̀ ní àwọn tí ẹ yàn sípò wọ̀nyí, ẹ̀dẹ̀ ní wọ́n ń tú ìlú ṣe, wọ́n ní kí wọ́n fọkàn balẹ̀ lọ́dún 2027. by the time tó bá máa ṣetán lórí ipò, gbogbo state ni wọ́n máa dárú iṣẹ́ yìí kalẹ̀ fún. kí wọ́n tó ṣetán ní 2031, gbogbo inú ìlú ni wọ́n ti máa ṣe egbòogi olóró jáde. nígbà tó yẹ pé adarí wọn gan àwọn ni bàbá ìsàlẹ̀ wọn. báwo ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe wọlé sínú ìlú? ẹ wo àwọn irinṣẹ́ ńláńlá, ẹ wo àdúrà àwọn kan tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe gbòógì olóró jáde, tí wọ́n fi ń ṣe oògùn ńláńlá jáde. ẹ lọ wo orúkọ oògùn yẹn sẹ́ẹ̀, òun lẹ́ ń wò yẹn, med òun lẹ́ ń wò yẹn, laboratory yẹn, the largest laboratory yẹn òun ni wọ́n dá kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn. àwọn NDLEA ni wọ́n ṣe discover ẹ̀ báyìí, wọ́n ṣe rí. ẹ wá sọ fún wa, èyí ọdún mélòó lẹ́mọ̀ tí wọ́n ti lò ń bẹ̀ yẹn, ọdún mélòó lẹ́mọ̀ tí wọ́n ti dá kalẹ̀ síbẹ̀ yẹn, tí wọ́n dẹ̀ ti operate yẹn, tí wọ́n ti operate, tí wọ́n dẹ̀ ń gbé àwọn harmful drugs wọ̀nyí jáde láti bẹ̀. ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ? wípé àwọn tí wọ́n pera wọn ní adarí, àwọn gọgọgọgọgọ ni wọ́n ń ba ìlú jẹ́. wọn ò tú ìlú ṣe o, látàrí owó tí wọ́n rí níbẹ̀. wọn ò wo bó ṣe ń hàmù àwọn ọ̀dọ́, wọn ò wo bó ṣe ń ba yí àwọn ọ̀dọ́ jẹ́. sòfà táwọn ṣáà ti rí owó jáde. àtàwọn ọmọ Ìgbò, kì í ṣe Fúlàní nìkan ló ń pa wá nílẹ̀ Yorùbá o, Ìgbò pẹ̀lú o. ọmọ Yorùbá mélòó lẹ́rí tí wọ́n mú pẹ̀lú wọn báyìí? Ìgbò àti ọmọ Mexico ni wọ́n mú. àwọn ni wọ́n ń ṣe iṣẹ́ yẹn. àwọn ọmọ Yorùbá wọ́n wà ń bẹ̀, wọ́n dẹ̀ ń ṣe. ọmọ Yorùbá ni wọ́n tà fún, ọmọ Yorùbá ni wọ́n ń tà fún o. ẹ lọ sí Anambra, kẹ lọ sí Ọ̀ká, àwọn ọmọ Ìgbò mélòó lẹ́rí tó wà oncolos? Yorùbá ni wọ́n kún Èkó, wọ́n kún Ìbàdàn, wọ́n kún gbogbo inú ìlú. kò sí state náà
tí ọ̀dọ́ òkè ti ń wà òǹkólòsì. Ẹ wo ọlọ́pàá tí wọ́n rí ní Èkìtì ní ọ̀sẹ̀ tó kọjá tó mú ṣíà tó ń gbé ń borí tó ti wà òǹkólòsì tí ọpọlọ ẹ ti dàrú. Ọlọ́pàá with uniform. Ìpínlẹ̀ Ògùn state ni wọ́n ti discover báyìí tí wọ́n ti ń ṣe jáde fún wọn. Kólòsì tí àwọn ọmọ ń gbé iléeṣẹ́ ẹ̀ ni wọ́n dá sílẹ̀ nípínlẹ̀ Ògùn. Hidden wọ́n dá sílẹ̀, wọ́n dá pamọ́ tí wọn ò fọwọ́ sí. Kò sí pé wọ́n gbàṣẹ lọ́wọ́ ẹnìkan. Wọ́n dẹ̀ ń ṣe oògùn burúkú jáde níbẹ̀. Orílẹ̀-èdè wo ni irú eléyìí tí ń ṣẹlẹ̀? Yorùbá jí máa sọ, ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára. Àwọn adarí tẹni wọ́n ń tún ìlú ṣe, àwọn náà ló bá wọn náwó sí gbogbo iṣẹ́ burúkú wọn àtàwọn ọba yín. Àwọn ọba yín wọn ò lè sọ wípé àwọn ò mọ̀ tó nílẹ̀ yẹn pé irú iléeṣẹ́ burúkú yìí wà ńbẹ̀ yẹn. Àwọn adarí yín, olóṣèlú yín, wọn ò lè sọ wípé àwọn ò mọ̀ torí àwọn irinṣẹ́ wọ̀nyẹn báwo ni wọ́n ṣe gbé wọlé, ibo ló gbà wọlé, àwọn kẹ́míkà tí wọ́n ń lò yẹn ibo ni wọ́n gbé gbà wọlé tí wọn ò rí, tí wọ́n dẹ̀ ti ń lò láti ọjọ́ yìí. Wọ́n ti ń ṣe oògùn burúkú jáde ńbẹ̀ tí wọ́n ń lò. Ọmọ ọdún 14, ọmọ ọdún 12, àwọn obìnrin ẹlẹ́wọ̀n wọn lórí TikTok tó wọn bá gbé nǹkan lura àtobìnrin àtọkùnrin bí wọ́n ṣe máa ṣe ní wọ́n ṣe ń ṣe ní kákàkiri. Wọ́n ti bà yí àwọn ọ̀dọ́ jẹ́. Àwọn Fúlàní wọ́n jókòó ti education, wọ́n ń bà yẹn náà jẹ́. Wọ́n ní kò sí education, wọ́n ń kó àwọn ọmọ nílé ìwé. Àwọn ọmọ tó ti lọ sílé ìwé wọn ò ríṣẹ́. Àwọn ọmọ tó wà lẹ́nu ìkọ́ṣẹ́ wọ́n ń gbé kólòsì. Àwọn ọmọ tó tẹ̀ rí nǹkan kan lọ wọ́n ń gbé kólòsì. Ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń ṣe jáde fún wọn. Ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí, àní dààmú. Àṣàkẹ́ TV show ní orí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ètò wa tó bá ti tẹ̀ yín lọ́wọ́. Òótọ́ ọ̀rọ̀ là máa bá yín sọ wípé a ní ìlú yìí sẹ́, ìlú yìí àwọn adarí wọ́n ti bàjẹ́. Àṣàkẹ́ TV show.